Hey, lovers all over the world, still remain Babalawo International. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí, ìgbìyànjú sí kókó, ọmọ ìyá mi gbìyànjú, bọ̀ má gẹ̀ pálágbá, má gẹ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀, má bà tìyàn jẹ́. Babaláwo, aláàfáà, wòlíì, pastors, ẹ má bá yàn ṣe ikọ̀ tó máa jẹ́ kí àwọn ọmọ yín máa ṣépè fún yín nínú ihò nígbà tí ẹ bá kú. Ẹ má ṣe gbogbo kan náà ó ní repercussion, ẹ má bà tìyàn jẹ́, má bà tìyàn jẹ́, má bá wọn palágbá. Àwúre asúlẹ̀ àwọn àwúre ni àwọn bàbá wa máa lò níwà láyé wọn nígbà tí wọ́n wà láyé wọn pààyàn wọn bà tìyàn jẹ́. Ìkan burúkú tẹ̀ ń ṣe fáwọn èèyàn ó pẹ̀lú kan tó ń fà á tí àwọn èèyàn fi ń wá olórí apálásíwá káàkiri nísìnyí. Ẹ má yẹ ká tọwọ́ bọ̀, má bá wa bá mi fún owó, má bá mi fún ìkan tó gbèsè kí ní ọbí bàbá ẹ̀ máa bójú ẹ jẹ́. Ó ní mo sọ fún ẹ yẹn ọmọ ìyá mi, ìkan tí àwọn bàbá wa wọ́n tó ń ṣe níwà láyé wọn ìkan tó ń ṣe níwà láyé wọn tó pé wọ́n fi rí ọ̀nà wọn là fún wọn ní lẹ́nu iṣẹ́ wọn tó gùn wọn bóyá ìdí àwọn tán. Ọmọ ìyá mi jẹ́ kí n kọ́ ẹ òlélẹ̀ yìí lọ́wọ́ ẹran ìrànlẹ́ lẹ́wọ̀n àwọn ẹlẹ́kúnlẹ́jà rà á bá ti rà á. Ọmọ ìyá mi kí ló máa ṣe mo sínú apẹ wá ẹran ẹ̀fọ̀n rà á bójá oní 2,000 bóyá 3,000 rà á gbogbo ẹ̀kọ́ wọn sínú apẹ tuntun tó fẹ́ fi jó. Lẹ́yìn ìgbà tó bá yọ owó ọjà kúrò lára apẹ yẹn wọ́n wá ẹyẹlé funfun pánìpà wo kó wọn síbẹ̀ gbé wọn síbẹ̀ wá ikùn ẹ̀dá náà mo ṣe ẹyẹlé fún ẹyẹ kan náà ni so bá ti mo ṣe wá ewé sápó wọ́n pe ewé kan ní ewé sápó tútù kò lé lórí, ewé àkókò tútù kò lé lórí, kò mí ìgbó bóyá tó yọ tòjọ́ àbí kí n ṣe tòjọ́ bọ̀ tútù ni. Ó bá ti wá sí mẹ́rin wàá mú di dáadáa rẹ lórí wàá jó. Ó bá ti wá jó ọmọ ìyá mi kí ló máa ṣe wàá lọ akúná. Ó bá ti wá lọ akúná wàá rọ sínú àdó idẹ tó gbà á, àdó idẹ ńlá gbèrọ sí wàá wá èèkàn wàá fi dí lẹ́nu. Ó bá ti fi dí lẹ́nu ọmọ ìyá mi kí ló máa ṣe wàá mú ẹyẹlé funfun míì wàá wá ẹyẹlé funfun míì ọmọ ìyá mi wàá fi bọ iṣẹ́ yẹn. Ó bá ti wá fi bọ iṣẹ́ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe ó parí, ó ti parí, ó parí. Tó bá ti wá fi bọ́ ọmọ ìyá mi wọ́n wá mú ó bá ti wá pa ẹ̀jẹ̀ sí ó ti fi bọ́ ó pa ẹ̀jẹ̀ sí ọmọ ìyá mi wọ́n á fi irun ara ẹyẹlé yẹn wọ́n wá tú sí lára wá tú sí lára níbi àyà ẹ̀ wá tú sí lára bá ti tú sí lára ọmọ ìyá mi kí ló máa ṣe lẹ́yìn ẹ̀ gbé sórí ibì kan kò gbúdọ̀ kan lẹ̀ mọ́ gbé sórí ibì kan títí tó máa fi di 3 days. Lẹ́yìn 3 days ó lè máa lọ àbí 7 days ọmọ ìyá mi ó ti parí. Láàárọ̀ bá ti dàárọ̀ kan bó sọ́wọ́ ṣàdúrà sí kó la gbogbo wàá jókòó sínú ọ́fíìsì ẹ o gbọ́dọ̀ jókòó sínú ọ́fíìsì ẹ ní ọmọ ìyá mi. Lẹ́yìn ẹ̀ bá ti la máa wò kó tó máa ṣẹlẹ̀ àdúrà gbogbo wa gbà ọ̀nà àlàáfíà gbogbo wa. Thank you very much, God bless you. Still remember Babalawo International. Bá mi share fídíò yẹn ọmọ ìyá mi ó lè jọ orí pé mo kúnlẹ̀ fún ẹ bá mi share náà má wò ó lọ bá mi share náà jọ má bí sànú mi. Àpò lẹ́yìn ìgbà tó wá ti ṣe tán inú àpò aṣọ funfun la máa ń gbé sí o. Inú àpò aṣọ funfun má gbàgbé wàá rán aṣọ funfun wàá gbé sínú ẹ̀ wàá gbé sí pamọ́. Àdúrà gbà. Thank you.